Captain Post gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Seyi Makinde gba olùkọ́ 129 tí Ajímọ̀bí lé lẹ́nu iṣẹ́ padà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Seyi Makinde GSM adúpẹ́ ẹ ṣeun kò sí n tá a ní tá a fẹ́ fún yín báyìí bẹ́ẹ̀ ni kò sí. àmọ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Seyi Makinde kan máa gbọ́ báyìí wípé ire lójú owó rí ire lójú yan máa rí àmín àṣẹ iye ọmọ tákàrà bá kó wọnú epo ní kó padà bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ ní sọ àwọn èèyàn nù ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú mọ́ yín lórí lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè adúpẹ́ òkun ló kọ gbogbo àwọn tẹ́ ẹ jọ ń ṣèjọba pátápátá láì yẹ nìkan sílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ló kọ àwa náà níléeṣẹ́ Captain Television Yorùbá Adepeju níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà ẹ̀yin tí wọ́n wá gbà padà náà àṣìṣe yín bí iṣẹ́ yóò bá bọ̀ wọ́n ní kú tó bá fẹ́ pani bẹ́ẹ̀ ni tó ṣìyàn ní fìlà ká mọ̀ dúpẹ́ ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ gbájúmọ́ṣẹ́ n tó yẹ kẹ́ ẹ mú wá eléyìí tí ò yẹ kẹ́ ẹ fi kúnṣẹ́ yín ẹ má fi kún ẹ yọ kúrò pátápátá àbíkú yín kó má sọ olóògùn Seyi Makinde kó má sọ ọ́ dèké bẹ́ẹ̀ ni káwọn sọ kí ẹ ṣó tán ṣé bá a sọ.